A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ ti darí àkànṣe òṣìṣẹ́ wọn bí àwọn ẹgbẹ́ kan ṣe yarí wípé àwọn yóò gùnlé ìfẹ̀hónúhàn ní ọjọ́ kìíní oṣù kẹwàá tí í ṣe àyájọ́ ọjọ́ òmìnira gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Bí ìfẹ̀hónúhàn yìí bá wáyé, èyí yóò sọ ọ́ di ìgbà kejì láàrin oṣù méjì tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tínú ń bí yóò fọ́nká sígboro láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣẹ́ ohun ìyà tí àlékún owó epo bẹtiró àti owó iná mọ̀nàmọ́ná pẹ̀lú pàṣípààrọ̀ owó náírà ti ilẹ̀ òkèèrè tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu dá sílẹ̀. Gẹ́gẹ́ bí àwọn olùṣètò ìfẹ̀hónúhàn ṣe sọ, wọ́n ní tọ̀tẹ̀ yìí tí wọ́n pè ní Fearless October 1 jẹ́ ìtẹ̀síwájú ìfẹ̀hónúhàn End Bad Governance tí yóò wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Wọ́n fi kún un wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì látàrí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti yanjú gbogbo ìbéèrè tí wọ́n tẹ́ pẹpẹ síwájú ìjọba. Lára rẹ̀ ni ebi, ìṣòro ààbò, ànádànù láti ọ̀dọ̀ ìjọba, àtúpalẹ̀ ètò ìdìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ yìí ṣàlàyé wípé ìfẹ̀hónúhàn ti Àbújá yóò wáyé ní gbàgede Eagle Square, ibì kan náà tí ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira yóò ti wáyé, nígbà tí ìpínlẹ̀ Èkó yóò wáyé ní abẹ́ afárá Ìkẹjà. Lánàá ọjọ́ Àìkú ni ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn tí ó tún jẹ́ adarí àwọn olùfẹ̀hónúhàn, Ọmọyẹlé Sowore, sọ wípé àwọn ti gbáradì tán fún ìfẹ̀hónúhàn. Àwọn yóò kàn sí ojú pópó láàrin aago 7 òwúrọ̀ ọjọ́ tí wọ́n ti gbà lérò. Ìwádìí ṣe àfihàn wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú irinṣẹ́ ààbò káàkiri láti dènà ìtàpá sí òfin ní ibi ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira. Suleja ni wọ́n ti ṣekú pa ènìyàn 7 bí wọ́n ṣe fẹ́ wọ àgọ́ ọlọ́pàá nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Wàsíù Abíọ́dún ní àwọn yóò rí i dájú wípé àwọn pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá. Bákan náà ni ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá yìí ní àwọn ti ní ìjíròrò pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́, ẹgbẹ́ olókoòwò, ọ̀dọ́ àti adarí akẹ́kọ̀ọ́ láàrin ìpínlẹ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ láti rí i wípé àlàáfíà tí wọ́n ti ń jẹ ìgbáládùn rẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé túbọ̀ tẹ̀síwájú ní ìpínlẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò náà sọ bákan náà, wọ́n ní iná èṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì. Àwọn kò fẹ́ kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tún wáyé mọ́. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Abdullahi Haruna ṣàlàyé wípé àwọn ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú adarí ẹgbẹ́ Nigerian Patriotic Front Movement tí wọ́n ti fi èròǹgbà wọn hàn àti ṣe ìfẹ̀hónúhàn lọ́la ọjọ́ Ìṣẹ́gun. Bákan náà lọ́mọ́sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kaduna, Borno, Katsina, Plateau, Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kogi Bertrand Onoha gba àwọn olùṣètò ìfẹ̀hónúhàn ní ìmọ̀ràn kí wọ́n tú èrò wọn pa fún ìjọba ní àkókò díẹ̀ sí i láti ṣe àtúnṣe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní alukoro ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim ti ṣe ìkìlọ̀ tako bíba dúkìá ìjọba jẹ́ àti ìtàpá sí òfin nítorí èyí tí ó wáyé tẹ́lẹ̀ kò ṣe àǹfààní fún ẹnikẹ́ni. Kàkà bẹ́ẹ̀, ẹ̀mí tún bá a lọ. Ẹgbẹ́ alátakò tó gbè wọ́n lẹ́yìn kò rí nǹkan kan ṣe sí i, níṣe ni wọ́n já wọn sọ́lọ́pọ́n. Kí ará ìlú má fi ààyè gba ẹgbẹ́ alátakò tí kò fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè láti ṣì wọ́n lọ́kàn nítorí àǹfààní tiwọn. Ṣùgbọ́n akọ̀wé ẹgbẹ́ PDP Abdullahi Báwà kọ̀ láti gba àwáwí APC. Wọ́n ní ìṣèjọba APC dá ìtìjú àti ìyà sílẹ̀ fún ará ìlú lọ́gán tí wọ́n ti gbàjọba ní ọdún 2023. Wọ́n ní ó jẹ́ ìjọba tí kò rò pé ẹ̀ẹ̀mejì kí wọ́n tó ṣe òfin tí ó sọ ará ìlú sí wàhálà. Ó jẹ́ ìjọba tí kò fẹ́ tẹ́tí sí ìtakò tí ó kún fún ìgbéraga. Báwà fi kún un wípé ará ìlú ti gbà wípé àṣìṣe ńlá ni àwọn ṣe láti fi ààyè gba APC. Ìdí nìyí tí wọ́n fi pinnu ìfẹ̀hónúhàn. Àwọn wọ̀nyí kò nílò kí ẹgbẹ́ òṣèlú tì wọ́n gbọ̀ngbọ̀n mọ́ kí wọ́n tó mọ ohun tí ó tọ́ láti ṣe, nítorí ọjà kan náà ni ará ìlú ń ná. Orílẹ̀-èdè fúnra rẹ̀ ń ṣe ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Igbákejì ààrẹ Kashim Shettima ti padà sí Àbújá lánàá láti ibi tí ó ti lọ ṣe aṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé àjọ United Nations UNGA tí ó wáyé ní ìlú New York. Amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì ààrẹ lórí ìròyìn Stanley Nkocha ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Níbi ìpàdé yìí ni Shettima ti ṣe àgbékalẹ̀ àtẹ̀jáde láti orílẹ̀-èdè pẹ̀lú oríṣiríṣi ìpàdé mìíràn tí ó bá wọn kópa. Ìrìnàjò Shettima ni wọ́n pè ní àṣeyọrí pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe rí ààyè $600,000 $600,000 owó ìdásí láti Bill and Melinda Gates Foundation. Bákan náà ni US Chamber of Commerce náà jẹ́jẹ̀ẹ́ $320 million fún àtìlẹ́yìn ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Lára àwọn mìíràn tí igbákejì ààrẹ bá ní ìpàdé ni akọ̀wé gbogbogbò fún United Nations Antonio Guterres ní olú iléeṣẹ́ United Nations ní New York, níbi tí wọ́n ti jíròrò lórí kókó ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè àti àgbáyé lápapọ̀. Ní báyìí, Shettima yóò darapọ̀ mọ́ ààrẹ Bọ́lá Tinubu láti ṣe ayẹyẹ ọdún 64 òmìnira ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn agbébọn ti jí alága ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ní abúlé Kìdandan, ìjọba ìbílẹ̀ Gíwá, ìpínlẹ̀ Kaduna. Bákan náà ni àwọn agbébọn yìí kó ọmọ 3 òṣìṣẹ́ ìlera kan ní abúlé kan náà tí wọ́n ya wọ̀ láàrin aago 9 alẹ́ ọjọ́ Àbámẹ́ta. Ìròyìn jábọ̀ wípé kò tíì pẹ́ tí àwọn agbébọn yọ̀ǹda alága NURTW tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tasiu Habibu lẹ́yìn tí ó lo 60 ọjọ́ lákàtà àwọn ajínigbé kí ó tó gba ìyọ̀ǹda lẹ́yìn tí ó san owó ìdásílẹ̀ ransom. Ará ìlú kan Sanusi Kìdandan tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé ọ̀pọ̀ ará abúlé ni kò lè sùn látàrí ìró ìbọn tó ń dún lákọlákọ. Ará ilé kan náà ni alága tí wọ́n jí gbé àti òṣìṣẹ́ ìlera tí wọ́n kó ọmọ 3 lákàtà rẹ̀. Ará abúlé mìíràn Idris Jibril tí àwọn adàlúrú yìnbọn fún ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn fún ìtọ́jú. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, kò tíì sí àtẹ̀jáde láti iléeṣẹ́ ọlọ́pàá tàbí ìjọba ìpínlẹ̀. Bẹ́ẹ̀ ni akọ̀ròyìn kò ríbi bá alukoro ọlọ́pàá ìpínlẹ̀ ASP Mansiru Hasan sọ̀rọ̀ fún àlàyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti gba àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ní ọjọ́ 1 oṣù kẹwàá ní ìmọ̀ràn kí wọ́n má mú ìdíwọ́ bá ọrọ̀ ajé olójoojúmọ́ nígbà ìfẹ̀hónúhàn láàrin ìpínlẹ̀, bí wọ́n ti sọ wípé àṣẹ tí gómìnà ìpínlẹ̀ Èkó pa fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ṣì múnádóko láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ìjọba nígbà ìfẹ̀hónúhàn. Bákan náà ni wọ́n ní àṣẹ ilé-ẹjọ́ gíga wípé kí wọ́n fi ẹ̀hónú wọn mọ́ sí ọ̀nà méjì, Freedom Park àti Peace Park ní Ọjọ́ta àti Kétu láàrin Èkó ṣì wà síbẹ̀. Ọjọ́bọ̀ tí ó kọjá ni àwọn olùṣètò ìfẹ̀hónúhàn ọjọ́ 1 oṣù kẹwàá sọ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn wípé ìfẹ̀hónúhàn ìpínlẹ̀ Èkó yóò bẹ̀rẹ̀ láti abẹ́ afárá Ìkẹjà láago 7:30 òwúrọ̀, bí àwọn yóò ṣe máa yan kiri òpópónà láti pe àkíyèsí ará ìlú sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ tako òfin ìjọba tí kò dára láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Bákan náà ni wọ́n ń béèrè fún ìdáàbòbò láti ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá Ọlárẹ̀wájú Ìṣọ̀lá gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin ọlọ́pàá fún ti ọdún 2020. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá lórí ìgbésẹ̀ yìí ni agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Èkó tí í ṣe kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ àgbà Mòfin Lawal Pedro ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú kò ṣe lòdì sí ìfẹ̀hónúhàn ẹgbẹ́ tàbí ará ìlú sí ìjọba kankan, ṣùgbọ́n irúfẹ́ ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ pẹ̀lú ìlànà òfin. Pedro ṣàlàyé wípé gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe pa wọ́n láṣẹ láti fi ìfẹ̀hónúhàn wọn mọ́ sí ọ̀nà méjì kí wọ́n sì rí dájú wípé wọ́n tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ 17 ni ó ti gbé ìgbìmọ̀ dìde lórí ìfìdímúlẹ̀ $70,000 $70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè. Lára àwọn ìpínlẹ̀ yìí la ti rí Ògùn, Èkìtì, Sokoto, Kebbi, Ọ̀ṣun, Enugu, Borno, Zamfara, Kogi,
Kwara, Gombe, Kano, Taraba, Delta, Rivers, Jigawa àti Abia. Ìgbésẹ̀ yìí ń wáyé bí ìjọba àpapọ̀ ṣe bẹ̀rẹ̀ sísan owó yìí fún mílíọ̀nù 1.2 mílíọ̀nù òṣìṣẹ́ rẹ̀ ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Olùṣírò àgbà fún ìjọba àpapọ̀ Olúwatóyìn Mádẹ́yìn ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ sí Budget Office ìjọba àpapọ̀. Níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí gba owó láti oṣù kẹsàn-án. Ìpínlẹ̀ Edo, Èkó àti Adamawa ti bẹ̀rẹ̀ sísan yàtọ̀ sí ìpínlẹ̀ Anambra tí ó jẹ́jẹ̀ẹ́ àti bẹ̀rẹ̀ sísan owó oṣù àwọn òṣìṣẹ́ rẹ̀ nínú oṣù kẹwàá. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní ìpínlẹ̀ Adamawa Emmanuel Fashe fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà Ahmadu Fintiri ti bẹ̀rẹ̀ sísan owó oṣù tuntun láti oṣù kẹjọ síwájú ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ mìíràn. Ó ní òṣìṣẹ́ ìpínlẹ̀ bẹ̀rẹ̀ gbígba owó tiwọn nínú oṣù kẹjọ nígbà tí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ yóò bẹ̀rẹ̀ gbígba owó tiwọn nínú oṣù kẹsàn-án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ti pe ẹ̀sùn oní-bílíọ̀nù kan náírà tako ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn orí ẹ̀rọ ayélujára Martins Otse aka Very Dark Man VDM. Ìjà òfin wáyé látàrí bí VDM ṣe ṣe àfihàn àkàálẹ̀ ohùn tí ó ṣe ẹ̀sùn wípé ó jẹ́ ti Bobrisky, níbi tí Bobrisky ti ń sọ wípé òun san owó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC kí wọ́n lè jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án ní ilé-ẹjọ́. Ṣùgbọ́n Bobrisky sẹ́ bí ó ti ṣe àwáwí wípé ìmọ̀ ẹ̀rọ AI ni wọ́n fi ṣe àkàálẹ̀ ohùn tí ó jọ tirẹ̀, kì í ṣe ohùn rẹ̀ rárá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Bobrisky ti ṣe àfihàn lẹ́tà tí agbẹjọ́rò rẹ̀ fi pe VDM lẹ́jọ́ pẹ̀lú bílíọ̀nù kan náírà owó ìtanràn bí wọ́n ti fún un ní wákàtí 24 kí ó fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pẹ̀lú àfihàn fídíò. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti gbé ìgbìmọ̀ olùṣèwádìí dìde lórí ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ tako àjọ EFCC àti ọgbà ìwà àtúnṣe NCS. Nínú ẹ̀sùn tí VDM ṣe ni ó ti sọ wípé EFCC jọ̀wọ́ ẹ̀sùn tako Bobrisky lẹ́yìn tí ó san mílíọ̀nù 15 náírà. Bákan náà ni ó ní Bobrisky kò ṣe ẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n. Ilé kan lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n ni ó ti ṣe ẹ̀wọ̀n rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.